Orúkọ mi ni ọmọọba akínsẹ̀lẹ̀ ìwẹ̀ṣọ́. Báàlẹ̀ jẹ́ sí olóògbé tí à ń ṣe wọlé ìlú. Ẹni tí olóògbé Quadri Ọmọtọ́lá ni ọ̀gá mi ni. Ló jẹ́ kí tíátà ń gbé mi ṣe torí òṣèré orí ìtàgé ni mi. Ó jẹ́ invat àjọ pàlọ́dọ̀ ajílẹ̀yẹ ni. Ẹni tí àǹfààní rẹ̀ pọ̀ tá à ń jẹ ni. Tá a jẹ gan. Ọlọ́run ṣàánú wa ṣùgbọ́n ìṣèkọ́ta fẹ́ ṣe Ọlọ́run ti gbà lọ́wọ́. Àwọn onígbà tí yóò yọkùn láwọn bá àgbàdo ìmọ̀ tí ọ̀rọ̀ gbọ́rọ̀ yẹn báwo lè ṣe fi iṣẹ́ ẹ̀rù kó bí wọ́n mú iṣẹ́ àbí ìgbòkó. Kò sí nǹkan tí mi ò rò because irú ọ̀sẹ̀ máa ṣẹ̀ ní social media láti máa post pé ẹlẹ́gbẹ́jà kú tí wọ́n kò lè ní ṣẹlẹ̀ àfìgbà tí mo pe honorable tó jẹ́ gẹ́gẹ́ bí àbúrò wọn ni mo tó mọ̀ pé lóòótọ́ nǹkan ti ṣe wá. Kí wá ní bí ọ̀rọ̀ kẹyìn fún wọn báyìí? Kí mo fẹ́ sọ lẹ́yìn kọ́lọ́hún ó dídí bá wa yọ́nú sí kọ́lọ́hún wo gbogbo dáadáa rẹ̀ sí gbogbo orú àwa tá a jẹ́ oncoming artist yìí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ fún lówó yóò ṣiṣẹ́ fún yín tó bá tiẹ̀ ti lè tún lanu gbọ́ pọ̀ mọ̀ wo ni ẹ́ pé ìwo leléyìí kò sí nǹkan tó bá dọ̀dọ̀ Quadri tí ò ní jẹ́ rọrùn fún ẹ kò sínú artist tó mọ̀ fi rẹ̀ pamọ́ pé ẹ má jẹ́ wọ́n mọ̀ pọ̀ mọ̀ wo ni mí kò sí nínú ẹ̀ rárá so kọ́ lọ́wọ́ bá wa foríjì kọ́ lọ́wọ́ bá wa tẹ̀sán ẹ̀fẹ̀ rẹ̀ gbogbo nǹkan tó fi sílẹ̀ kọ́ lọ́wọ́ má jẹ́ kó bàjẹ́ so gbogbo ẹgbẹ́ òṣèré látòkè kọ́ lọ́wọ́ má jẹ́ ká ríru eléyìí mọ́ kọ́ lọ́wọ́ má jẹ́ ká ríru eléyìí mọ́ kọ́ lọ́wọ́ má jẹ́ ká ríru eléyìí mọ́ because ẹ̀rù ń bà wá ta kù náà báyìí ẹ̀rù ń bà wá ta kù náà kọ́ lọ́wọ́ lọ́jọ́ òní kó fi àánú rẹ̀ kó fi dá wa sí kó gbà wá ni. So kí wá ní bí ohun bí ẹ̀kọ́ tẹ̀sẹ̀ wá rí kọ́ láti ara àwọn ẹgbẹ́ ní ọ̀gá yín ló jẹ́? Ẹ̀kọ́ tí mo rí kọ́ lára Quadri Oyèbámíjí pọ̀ wà láìlẹ̀ ẹ̀sìn ẹ̀kọ́ tí mo rí kọ́ lára Quadri Oyèbámíjí pọ̀ Quadri kò sí ẹni tí ò lè bá ṣeré kò sí èèyàn tí ò lè bá inú rẹ̀ ń dúdú ńgbà kankan ìṣẹ́jú nínú ẹ̀ máa ń dùn so ó bùkátà sí pé kó máa dùn yẹn nú ní gbogbo gbà tó bá rí ẹ pé ìwọ kan tiẹ̀ dájókòó ọ̀nà tó expect ni ó gbà ta sí ẹ tó ẹ pé ìwọ fúnra rẹ gan inú ẹ ó dùn kúrò ń bẹ̀ ni so bàbá wa ní location kò kí ń dádì pé a kàn jókòó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Ọlọ́run fún lórúkọ ṣe máa ń ṣe tí wọ́n kàn jókòó tó ẹ pé ìwọ tó ti lórúkọ tó bá súnmọ́ wọn gan wọ́n máa ń sọ̀tẹ̀ ni kò kí ń gara adara ẹ̀pọ̀ mọ́ gbogbo wa á bá wa ṣeré àjọ máa léra wa kiri tó bá gbé tí kọ̀ọ̀pẹ̀ lọ́wọ́ báyìí a máa lé tí yẹn mọ́ lọ́wọ́ mu a máa mu tí a máa lé tí yẹn mọ́ lọ́wọ́ ni torí kan tó láìkì ni. Kí wá ní àmọ̀ràn fún àwọn coming artist tó ń bọ̀ láti lè mú nínú ìwà wọn? Mo rọ gbogbo àwa tí a jẹ́ òṣèré orí ìtàgé ká kẹ́kọ̀ọ́ látara ẹ̀ ká sì mo fi ẹ̀fẹ́ káyé gbogbo wa mọ̀ wípé ayé tá a wà yìí ó kéré ju nǹkan tó ń kéré lọ so tọ́lọ́run bá ti dé kágbàpọ̀ ti dé nu Quadri Oyèbámíjí ó ti mọ̀ pé Ọlọ́run dé Ọlọ́run sì dé náà ni àwọn tó wà ń bẹ̀ lánàá wọ́n jẹ́ kó yé wa pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń sọ jáde lẹ́nu so kọ́nà lọ́jọ́ òní kó bá wa foríjì kí gbogbo wa kájọ torí tọ́lọ́run kájọ nítorí tọ́lọ́run iṣẹ́ tá a gbà iṣẹ́ tá a ń ṣe ká má torí pé Ọlọ́run ti kẹ́ wa nídìí ẹ̀ ká má torí pé Ọlọ́run ti kẹ́ wa nídìí ẹ̀ ká má ṣe tó wù wá sáwọn tó ń bá wa tá a dé ń bọ̀ náà ká ní ìrọ̀rí onígbàgbọ́ ká burú òní ṣẹlẹ̀ sẹ́ni kankan wa wọn àti ìdílé wọn àti gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.